wọn kì í problem màláìkà ó máa ń tì wọ́n lẹ́yìn gan wọn kì í ní ìkọsẹ̀ torí àánú tẹ̀ ń wò yẹn Ọlọ́run gan sọ ẹni tó bá ń ṣàánú mara nígbà àánú tẹ̀ ń wò yẹn rí tí a bá dá ìjọlẹ̀ a gbọ́dọ̀ máa kíyèsára ṣé rí àwọn èèyàn kan wà tí Ọlọ́run fẹ́ lò nínú ìjọ tí a gbà wọn láyè láti jẹ́ kí wọ́n ṣe ìrànṣẹ́ pẹ̀lú wa ṣé rí ìjọ Ọlọ́run máa ń gbé àwọn màláìkà wọlé láti jẹ́ kí iṣẹ́ ìrànṣẹ́ ó papọ̀ ni ẹlòmíì lè ní ẹ̀bùn akọrin lákọrin lọ́tọ̀ Ọlọ́run fún ní ẹ̀bùn báwo ló ṣe fẹ́ rí ẹ̀bùn yẹn gangan lò nínú ìjọ yẹn ẹlẹ́kìnní nìyẹn èèyàn tó jẹ́ èèyàn tó Ọlọ́run fún ní ẹ̀bùn láti ṣe wàásù tó ní ẹ̀bùn láti ṣe wàásù tó rẹ̀ pé Ọlọ́run ti mú látòjú ọ̀run pé wàásù yẹn ni wọ́n máa ṣe ayé máa fi mọ̀ báwo ló ṣe fẹ́ gbà láyè láti máa ṣe gangan nínú ìjọ ẹni tó jẹ́ wòlíì tó máa fẹ́ sọ pé kó máa tú kó máa dè ó ti yé yín báwo ni àwọn ó ṣe fẹ́ gbà láyè àwọn tó jẹ́ bí àwọn àgbàpẹpẹ tí wọ́n yẹ kó máa ṣe wàásù báwo ṣe fẹ́ gbọ̀n láyè gan láti ṣe máa ṣe wàásù ṣé gbogbo àwọn nǹkan yìí ó máa ń fa kí ìjọ Ọlọ́run kó máa tún gbà mí náà nítorí pé àwọn nǹkan wà fẹ́ pé Ọlọ́run fẹ́ gbé wọn nínú ìjọ láti ti ìjọ lẹ́yìn ni ṣùgbọ́n báwo ṣe fẹ́ gba àwọn tó ní ẹ̀bùn láyè gangan nínú ìjọ nítorí pé ẹ̀bùn táwọn wò yìí kò ṣe pamọ́ra gẹ́gẹ́ bá sọ pé aṣọ nípa tálẹ́ǹtì gbà kan ṣé ẹ̀bùn táwọn wò yìí Ọlọ́run máa ń rán àwọn èèyàn ní láti ṣe pé láti ṣiṣẹ́ papọ̀ nínú ìjọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí àwa la ní ìdè kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo kí wọ́n rógò lò nínú ìjọ ló jẹ́ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo wọ́n máa ń lò ká lọ gbogbo wọn ni àwọn òpó torí pé nínú ìjọ táwọn wà wọn ò fáwọn láyè láti lo ògo wọ́n bá lọ títà wọ́n máa lọ lò wọ́n máa rí wọn láti máa lò ṣé ìjọ tẹ̀ ń wò yẹn Ọlọ́run máa ń rán àwọn èèyàn wá síbẹ̀ ni pé ìwọ ṣé tó fẹ́ lọ ṣe rè ìwọ kò tó fẹ́ lọ ṣe rè ṣé tó wàá gbà ọ́ láyè ló jẹ́ pé ẹ̀bùn tó yẹ kọ́ nínú ìjọ yẹn kí màláìkà yẹn kó fara hàn bẹ́ẹ̀ wọ́n lọ lò níta. Mo kí yín káàbọ̀ padà síkànnì Odùduwà Voice TV èmi ni tí ń tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi lónìí ètò tá a mú wá fúnra wa lónìí ètò tó ní agbára ni o ohun tó ní í ṣe pẹ̀lú ta ni Ọlọ́run wa àti pé kí ni ìdí tí a fi gbọ́dọ̀ jọ́sìn fún Ọlọ́run kí ni kókó ìjọsìn gan pàápàá ẹ wo bí ṣe mọ̀ pé ẹni tí ò mọ Ọlọ́run kò lè mọ Ọlọ́run náà ni ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ Ọlọ́run àwọn màmá wa ó ti wà pẹ̀lú wa níbí báyìí lónìí tó máa tún máa ṣe kí ni tó máa túbọ̀ bá wa fi Ọlọ́run hàn wá láti inú ìwé mímọ́ ìyá wa nínú Olúwa ẹ bá mi kí àwọn ará ilé kẹ́lẹ̀ bá mi dá orúkọ yìí mà. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí o ti kẹ́rẹ́ mi pé orúkọ mi ò pé méjì orúkọ tèmi ni Prophetess Adékúnlé Mary Jésù tó fún mi tí ó gbayé mọ̀ sí ọ̀nà àrà. a kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV ojú nìyín ẹ kì í ṣe àìmọ̀fólókò kò dẹ̀ sí ohun méjì táwọn èèyàn tí wọ́n fi mọ̀ yín náà tó kọjá ọ̀rọ̀ Ọlọ́run yìí náà ni ní agbára títí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run náà ni a ó máa sọ. Àmín Jésù. àwọn ìbéèrè kan wà ní ọwọ́ mi níbi báyìí tí wọ́n ní pé kí n béèrè ní ọwọ́ yín ọláwọn nígbàgbọ́ nínú ọ̀rọ̀ yín àwọn olólùfẹ́ wa káàkiri àgbáláyé wọ́n ní pé kí n dúpẹ́ lọ́wọ́ ní ọwọ́ yín ó ní pé pàápàá jùlọ lórí ti marriage tẹ́ ṣe yẹn ó nígbà táwọn ń wò báyìí lédì kan ní tẹ́lẹ̀ tó jẹ́ pé ṣe lòun máa ń kanra mọ́ ọkọ òun ṣe ni òun àtọkọ òun báyìí ìjà lónìí ìjà lọ́la ni ó ní àmọ́ àtijọ́ tóun ti wo fídíò yẹn báyìí pé òun ṣe kí ni òun kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ pé láti gbà yẹn báyìí òun ò bọ́ kó òun jà mọ́ ó wá ní kí n béèrè ní ọwọ́ yín pé ta ni Ọlọ́run wa. ẹ ṣé olóòtú Ọlọ́run wa kan ṣoṣo tí ó pé méjì ọba tó dá ayé àti ọ̀run ọba tí ó pé méjì ọba tó fi sánmọ̀ búra bí aṣọ ọba tá ò rí ṣùgbọ́n tá à ń rí iṣẹ́ ọwọ́ rẹ̀ lójoojúmọ́ ọba tó fara tì Ọlọ́run lọ́jọ́ gbogbo nígbà gbogbo kábíyèsí Olódùmarè ṣé ẹ̀rọ Ọlọ́run tá à ń sọ yìí ó tóbi gan òun ló dá ọ̀run òun ló dá ayé òun ló ṣẹ̀dá wa òun jẹ́ láláṣẹ gbogbo wa òun ló ní àṣẹ lórí àwa ọmọ ènìyàn òun láláṣẹ ohun tó fi jù wá lọ tó fi jẹ́ Ọlọ́run wa nìyẹn kò dẹ̀ sí àṣẹ tá a lè pa lẹ́yìn Ọlọ́run torí pé òun ní kí ni òun láláṣẹ wa bẹ́ẹ̀ ni ló tún. kò sí àṣẹ tá a lè pa lẹ́yìn Ọlọ́run torí pé kí ni Ọlọ́run náà ni Ọlọ́run wa. Ọlọ́run máa jẹ́ lọ títí ayérayé tó kù méjì. ó kí gbogbo ojú tó ń wò mí ojú tẹ fún òmí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni títí ẹ fi ń gbọ́ mi etí náà ò nídìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn bá ṣe ń wo ìkànnì yìí ẹ má gbàgbé láti bá a buwọ́ lu subscribe button kẹ́dẹ̀ share fọ́nrán yìí láàárín àwọn olólùfẹ́ yín káwọn náà kí wọ́n lè jẹ́ kí ni kí wọ́n lè jàǹfààní ọ̀rọ̀ Ọlọ́run gbogbo yẹn tẹ̀dẹ̀ tí ń wò wá tẹ́lẹ̀ tẹ́ tó padà wá wò wá mo kí yín bí tẹ́ ti ń rí owó tẹ́ fi ń ra dátà àgbà náà ní wọbẹ̀ lágbára Ọlọ́run ọba Elédùmarè ìyá wa nínú Olúwa kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀
Ọlọ́run tá à ní sọ̀rọ̀ ìjọsìn bẹ́ẹ̀ni nítorí pé ibi tí a ti máa mọ Ọlọ́run ilé ìjọsìn náà ni wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa tí a ti máa mọ Ọlọ́run. Mo wá fẹ́ béèrè pé kí ni nǹkan tí à ń pè ní ìjọ Ọlọ́run gan-an ní pàtó? ẹ ṣé olóòtú ọ̀rọ̀ ńlá ni o ṣe eré ètò tá a gbélẹ̀ lénìí ètò tó nágbára ni tó jẹ́ pé ó ní ṣe gan nínú ayé àwọn èèyàn torí àwọn èèyàn ò mọ nǹkan tó ń pè ní ìjọ ń kọ̀ dájọ́ lẹ́nu ṣùgbọ́n wà láyé ọ̀pọ̀lọpọ̀ alẹ́ tán wọn àmú wọn kú lókùnkùn àwa ṣe kí ni o àtọ́ ìmọ́lẹ̀ ìjọ Ọlọ́run ó dúró gẹ́gẹ́ bí ibi tí a ti ń lọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà ibi ìjọsìn fún Ọlọ́run ni. Ibi tí a ti ń lọ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ ni ibi ìjọsìn fún Ọlọ́run ni ìjọ tó ń pè ní ìjọ Ọlọ́run nìyẹn ṣé wàá rí tí wàá dúró ìjọba ọ̀run lèrè onígbàgbọ́ ó tẹ̀léra wọn ni ṣé wàá rí kí là ń pè ní ìjọ Ọlọ́run pàtó gan-an a sọ bíi 5 sí 4 bẹ́ẹ̀ ìjọ Ọlọ́run dúró gẹ́gẹ́ bí ibi tí a ti lọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà kí ní nìyẹn tábà máa mú kejì a ní ìjọ Ọlọ́run dúró gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ fún àwọn ọmọ ènìyàn tó ń jọ́sìn níbẹ̀. Ìjọ Ọlọ́run tún dúró gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn tí ń ṣe kí ni tí ń ṣe wọ́n ń jọ́sìn níbẹ̀. ẹlẹ́ẹ̀kẹta a máa ní ìjọ Ọlọ́run dúró gẹ́gẹ́ bí ibi tí a ti lọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí ayé wa lè ní ìtumọ̀ sí Kristi Jésù fáǹsìn ṣé ń gbọ́ ìyẹn ní kẹta tábà tí wọ́n máa mú kẹrin a tún sọ pé ìjọ Ọlọ́run dúró gẹ́gẹ́ bí ibi tí a ti ń yí ayé àwọn ènìyàn padà láti inú ẹ̀ṣẹ̀. Ìjọ Ọlọ́run dúró gẹ́gẹ́ bí ibi ìṣẹ́gun àwọn ènìyàn. Ìkarùn-ún nìyẹn. Ìjọ Ọlọ́run dúró gẹ́gẹ́ bí ìṣẹ́gun fún àwọn ènìyàn. Ìkarùn-ún nìyẹn tá bá wò. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé, mo kí yín, ẹ káàbọ̀ sí ìkànnì Oòduà Voice TV ní ẹ̀ẹ̀kan sí i. Ẹ ṣeun tí à ń pè yín tí ẹ̀dẹ̀ ń jẹ́ wa. A ti wá mọ̀ nípa ìjọ Ọlọ́run báyìí. Àmọ́ kí ni ohun tó ṣe kókó tó jẹ́ kí ìjọ Ọlọ́run kó máa fi wàásù lójoojúmọ́? Jésù Kristi olóòtú ẹ ṣe ibi tẹ́ mẹ́nu bà yẹn ibẹ̀ gangan ló ṣe pàtàkì. Ibi tẹ́ ẹ sọ ìgangan ni ìbéèrè tó jẹ́ ìbéèrè tó ní gangan. Ṣé ẹ rí nǹkan wo ló jẹ́ kí ìjọ Ọlọ́run máa ṣe jù kó máa sọ nípa ìjù? Àkọ́kọ́ ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run. Nípa ìjọba ọ̀run. Wàásù ìjọba ọ̀run gbọ́dọ̀ pọ̀ nínú ìjọ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì, ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run nínú Bíbélì kíkà fún ọmọ ìjọ lápapọ̀. Ibi tí ìbẹ̀rù Ọlọ́run Bíbélì tẹ̀wé yìí, ibi tí ìbẹ̀rù Ọlọ́run wà ló gbọ́dọ̀ máa kà jáde láti lè máa jẹ́ kí àwa gangan tá à ń péjọ sí ibẹ̀ lè máa ní ìbẹ̀rù. Torí àwọn òbí kan máa ń lẹ́rù tẹ́ bá kà á, ẹ mọ̀ pé ìbẹ̀rù Ọlọ́run wà nínú ẹ̀ gan. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kẹta, ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa fi àwẹ̀ àti àdúrà jagun lọ́pọ̀lọpọ̀. Àwẹ̀ àti àdúrà. Àwẹ̀ àti àdúrà. Jagun lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa ń ní láìsí àwẹ̀ àti àdúrà. Iṣẹ́ ìyanu kò lè ṣẹlẹ̀ o. Ẹlẹ́ẹ̀kẹrin, ìjọ Ọlọ́run gbọ́dọ̀ jìnnà sí ọrọ̀ ayé. Ọrọ̀ ajé ká máa sọ̀rọ̀ wẹ́ẹ̀tì ká máa sọ̀rọ̀ ayé fún àwọn ọmọ ìjọ rárá ìyẹn kọ́ lọ́run ká lọ ṣe ń bẹ̀. A gbọ́dọ̀ máa lọ jèrè ọkàn ní àwọn èèyàn ni. Ẹlẹ́ẹ̀karùn-ún, ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa tọ́ àwọn ènìyàn sọ́nà bó ṣe ń bẹ̀rù Ọlọ́run àti bó ṣe ń ka Bíbélì mímọ́ wọn déédéé láì yẹsẹ̀. Ẹlẹ́ẹ̀kẹfà, ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run jáde wá nínú Bíbélì mímọ́ kí a lè ní ìbẹ̀rù Ọlọ́run tó dá ayé àti ọ̀run, ká lè mọ bí Ọlọ́run ṣe tó, ká lè mọ bí Ọlọ́run bó ṣe bí a ṣe lè máa gbé láti lè máa sìn. Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ míì wọn ò ka Ọlọ́run kú bá ṣe ń wo Ọlọ́run tó dá yìí ẹlòmíì ò ka Ọlọ́run kú òun ló ní ayé òun ló dá ọ̀run. Àǹfẹ́ni ju ẹlòmíì ò ka Ọlọ́run kú nígbà tó jẹ́ pé nínú ìjọ Ọlọ́run náà wọ́n sọ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kó nítumọ̀ tó àwọn ẹlòmíì máa ń ka Ọlọ́run fún bí èèyàn tí èèyàn lásán kábíyèsí Olódùmarè lẹ́ni tó dá ayé àti ọ̀run. Àwa máa wò àwa ń ka Ọlọ́run fún ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run á dáríjì gbogbo wa. Àmín Jésù. Lórúkọ Jésù Kristi. Àmín Jésù. Ní rí ìbínú Ọlọ́run. Àmín Jésù. Ní rí ìbínú ẹ o. Mo rò pé ẹ̀yin aráalé náà ẹ ti mú báírò àti ìwé yín ẹ ti ń jot ti àwọn ọ̀rọ̀ yẹn lẹ̀ lólókan òòjọ̀kan nítorí pé kí ni kí láǹfààní fún ènìyàn tí ó jèrè gbogbo ilé ayé yìí tó wá ṣe kí ni tó wá sọ ẹ̀mí rẹ̀ nù. So ọ̀rọ̀ Ọlọ́run leléyìí ẹ jẹ́ kí a share, ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká share, ẹ jẹ́ ká pín káàkiri. Ìbéèrè kan tún wà mí báyìí tí mo fẹ́ béèrè ní ọwọ́ yín máa ní ìyá wa nínú Olúwa, kí ló máa ń fà á tó máa fi ń dàbẹ́ ní pé Ọlọ́run bínú sí ìjọ tó máa ń dàbẹ́ ní pé gbogbo àdúrà tó ń ṣe nínú ìjọ yẹn kì í gbà? Kí ló máa ń fa ilé ìmọ̀? Ẹ ṣé olóòtú, ṣe rí
kábíyèsí Olódùmarè ìbéèrè tẹ́ béèrè a máa fi ara balẹ̀ gbọ́ dáadáa ohun tó máa ń fà tí àdúrà tó máa fi ń gbà nínú ìjọ ó pọ̀ àkọ́kọ́ àìsí ìfẹ́ àìsí ìfẹ́ tí ó bá sífẹ̀ẹ́ nínú ìjọ ẹ lè rọ Ọlọ́run àgbọn alẹ́ka tó ṣe nínú ìjọ yẹn tí ó bá sí ẹ̀mí ìfẹ́ ìṣọ̀kan tí ìkùnsínú bá wà láàrin ọmọ ìjọ síjọ tàbí láàrin akọrin sákọrin wòlíì sí wòlíì oníbodè láti pẹpẹ àwọn àgbà ìjọ Ọlọ́run yẹn ẹ lè rí kádùrá gbàǹbẹ o torí pé Ọlọ́run sọ pé òun Ọlọ́run kì í gbé ibi rúdurùdu bẹ́ẹ̀ ni àwọn màláíkà tóun náà ránṣẹ́ òun gbé rúdurùdu ṣé ẹ rí mo fẹ́ làyé àwọn ọmọ Nàìjíríà lẹ́nu àwọn màláíkà mẹ́ta ló máa ń ṣiṣẹ́ nínú ìjọ màláíkà aláàánú alátìlẹ́yìn alárànṣẹ́ dàgbùṣẹ́gun wọ́n máa ń papọ̀ ní ṣé ìrá àwọn màláíkà yìí tó bá ti ń bọ̀ báyìí gbì tí wọ́n fẹ́ wá ṣiṣẹ́ lọ́jọ́ ológo which is Sunday ṣé ò pé wọ́n fẹ́ wá ti ń bọ̀ báyìí fún wa ṣiṣẹ́ wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láti pẹpẹ ilé Olúwa which is altar wọ́n á sọ̀kalẹ̀ síbẹ̀ tí wọ́n bá sọ̀kalẹ̀ tí wọ́n dé ibi tí wọ́n ti fẹ́ gbé ẹ̀sìn yẹn náà máa sọ̀kalẹ̀ àti ìgbèlàṣẹ́ ti máa wá sí àwọn tá à ń ṣe kí ni o tá à ń jọ́sìn lẹ́yìn tó bá wá sọ̀kalẹ̀ tí wọ́n dé tí wọ́n bá ní ìdùdú tó rí pé àwọn kan sọ̀kalẹ̀ tí pẹpẹ tí wọ́n bá rí pé kò sífẹ̀ẹ́ wọ́n á bọ́ sáyé akọrin láti pẹpẹ àyè akọrin àwọn tó ń kọrin látàyè akọrin wà nínú kùsínú kò sífẹ̀ẹ́ láàrin wọn ṣé ń gbọ́ kò sífẹ̀ẹ́ láàrin akọrin náà wọ́n ń ṣàbòsí ara wọn wọ́n ṣèlà ara wọn wọ́n á tún yẹ̀bẹ̀ wò wọ́n á kúrò wọ́n á lọ sóníbodè wọ́n dó sẹ́nu ọ̀nà wọ́n ń gbé cross tí wọ́n débẹ̀ torí pé àwọn tó gbé cross náà ìkùnsínú wà láàrin wọn kò sí ìfẹ́ màláíkà yẹn á padà wá lọ sọ́dọ̀ àwọn wòlíì tá à ń jíṣẹ́ wọ́n débẹ̀ tí wọ́n ní pé kò sí ìfẹ́ wọ́n máa padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n lè ṣiṣẹ́ lọ́jọ́ yẹn. so lọ́jọ́ yẹn ìjọ tí màláíkà dẹ́kun wọn á ṣe nínú ìjọ tó bá kọ́ dé wọ́n á kọ́ ṣẹ́gun fún wa màláíkà ṣẹ́gun á kọ́ sọ̀kalẹ̀ tó bá sọ̀kalẹ̀ tó dé tó bá nínú dùdùdù á lọ kò ṣiṣẹ́ lọ́jọ́ yẹn lẹ́yìn yẹn màláíkà tó fẹ́ ṣàánú lọ́jọ́ yẹn tó fẹ́ kó àánú wá fún wa tó ń gbàgbé tó sọ̀kalẹ̀ kejì tó rí pé kò sí ìfẹ́ ìkùnsínú wà òun náà ṣe kí ni á lọ màláíkà alátìlẹ́yìn tó máa ti wà lẹ́yìn gbogbo ìgbà ń jáde tóun náà dé tó yẹ kó ti wà lẹ́yìn òun náà lọ torí pé bó ṣe dé yẹn wọ́n bá wa níbà pé kò sífẹ̀ẹ́ ibi tó bá dẹ̀ sífẹ̀ẹ́ kò sí Ọlọ́run bẹ́ẹ̀ kò sí Ọlọ́run ẹ̀ lè rí Ọlọ́run bẹ́ẹ̀ olótù ẹ lè rí Ọlọ́run àdúrà ògbó ò lè gbà agbọ́n máa dàbí lójú àwọn ọmọ ọ̀dọ́ yẹn pé àjọ táwọn ń lọ yìí àbí tọ́tù táwọn ń lọ yìí àdúrà ò gbà mọ́ àwọn máa dàbí pé kí ló fà á àdúrà ò gbà mọ́ ìjọ náà lẹ ti máa rálábòsì ìjọ náà lẹ ti máa lọ́lọ́tẹ̀ ìjọ náà lẹ ti máa lóníṣọkúsọ ìjọ náà lẹ ti máa lóríṣiríṣi àwọn ìwà tó lé pé ẹ expect ẹ wá ní àdúrà gbà bọ́ọ̀lù àdúrà ṣe fẹ́ gbà nígbà tó jẹ́ pé ẹni tó fẹ́ náà wọn níṣẹ́ which is God Ọlọ́run wa ó ti rán àwọn màláíkà wá wọ́n àtàwọn màláíkà dé wọ́n dé wọ́n gbà màláíkà ò dẹ̀ fẹ́ gbin ẹ lọ béèrè tó bá wọlé báyìí ọ̀hún fẹ́ rí ẹ̀gbin tó wọ́n ti lè rí ẹ̀gbin kan báyìí kékeré báyìí wọ́n á lọ ní iṣẹ́ tó bá ṣe lọ́jọ́ yẹn parí nìyẹn ó gbó ti dànù gbàdúrà ọjọ́ yẹn gbó ti dànù nìyẹn yóò jẹ́ pé ìjọ Ọlọ́run gbọ́dọ̀ wà fẹ́rí kẹ́ẹ̀sì ṣé wàá rí Ọlọ́run ìyẹn kọjá lọ o ṣé wàá rí Ọlọ́run ṣẹ́yà ìdèdè bínú sínú ìjọ ṣé rí Ọlọ́run ó máa ń kàn síjọ Ọlọ́run lè ràn wèrè ó lè ràn ẹbí rùn ó lè ràn wòlíì ó lè ràn èèyàn ẹlẹ́ran ara ó lè ràn èèyàn yìí pé nínú ìjọ ìyó nǹkan báyìí ni mo fẹ́ o kẹ́ máa ṣe nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ máa ṣe o Ọlọ́run ṣàyẹ̀dẹ́ bí bẹ́ẹ̀ ṣe wọ yẹn ọba aláàánú ni nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ máa ṣe o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a ní àfojúdi sí Ọlọ́run nǹkan báyìí ni mo máa ṣe o nǹkan báyìí ni kẹ́ máa ṣe o nǹkan báyìí ni kẹ́ máa ṣe o ó ti kàn sí nílẹ̀ kìíní ó ti gbà míì Ọlọ́run tẹ̀ tún wo yẹn ó tún máa fi Bíbélì fà sí yìí ó tún máa fi ń ṣe bíi ó tún máa fi ń pa òwe agbábú àti pa òwe Bíbélì yẹn ló máa fi pè òwe ó dẹ̀ nítumọ̀ tó bá tẹ̀lé nǹkan yẹn ó lè ṣe pé ìjọ yẹn lè padà dáwòrò nítorí wípé Ọlọ́run ti kàn sí wọn pé nǹkan báyìí lòun fẹ́ nǹkan báyìí lòun fẹ́ tí ẹ̀ bá ṣe ó lè fún ní 3 months ẹ̀ fi ṣe kí ni ẹ̀ fi padà tí wọ́n rí pé òun ń rán àwọn èèyàn sí ní bẹ́yàn Ọlọ́run ni àbí wéèrè àbàsíwọ̀n àbí kankan tí òun jẹ́ ìpadà ó lè ṣe kíjọ yẹn àdúrà máa gbà mẹ́wọ̀n ìjọ yẹn lè padà dáwòrò látara pé wọ́n ṣe àfojúdi sí ọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run ṣáà dédé bínú ṣùgbọ́n tọ́lọ́run bá bínú olótù òsàn tó lè dá dúró ìbínú náà lágbára o tó bá dé òsàn tó lè dá dúró wèrè ò lè rí asínyàn lè rí kódà wọn ní ètò gbọ́dọ̀ ní bàbá yìí kò lè rí ó dìjọ́ tí Ọlọ́run bá fẹ́ tó bá wù lọ́kàn láti fi àánú gbàjọ yẹn ẹ ṣe máa ní pọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí àdúrà ò gbà mọ́ kò sí àwọn dàbí pé bóyá lójú àwọn èèyàn bí ẹgbẹ́ bí ìgbọ́ tó wá ní pé ìyá alágbádá pé tẹ̀lé ṣọ́ọ̀ṣì á lè jọ wá fún ṣọ́ọ̀ṣì náà ní kò sàmì torí pé Ọlọ́run ṣe kí ni ó ti ń bínú sínú ìjọ yẹn wọn kíyè sára látara pé àìtẹ̀lé òfin ẹ̀
àìpa òfin ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn business lájọ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn àwọn nǹkan sọ pé business ni wọ́n sọ bí ìjọdà pé wọ́n sọ Ọlọ́run mọ́ wọ́n sọ ọ̀rọ̀ ìjọba ọ̀run wọ́n sọ ọ̀rọ̀ ọjọ́ ìkẹyìn olótùú pé wọ́n sọ ọ̀rọ̀ ọjọ́ ìkẹyìn gbogbo pé ó mú àwọn èèyàn sọ pé kí ló fà á ẹ wò ó nínú ìjọ ká máa sọ̀rọ̀ ọjọ́ ìkẹyìn gbẹ̀yìn ayé wa ká máa wàásù ikú pé ilé ayé ilé asán ni ká máa wàásù òfin ayé ká máa wàásù inú àpáàdì gbogbo àwọn nǹkan ìta bá ń sọ fún àwọn ọmọ ìjọ á máa ní ìbẹ̀rù láti ṣe ìbọn tí nǹkan bá fẹ́ take it to step tó yẹ pé ó lè gbé ṣubú ó lè gbé kọsẹ̀ á ò pé wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ pé ìjọba òun lágbára o wọ́n ní ìgbẹ̀yìn wa jọ́wọ́ ni nítorí pé ẹlẹ́mìí tó ní ẹ̀mí ẹ̀ tó bá dọjọ́ kan bọ̀ àgbẹ̀ ènìyàn ẹni tó ní ẹ̀mí ẹ̀ Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó bá dọjọ́ kan ó bọ̀ wá gbà ó olótùú àbí tẹ̀lé wá gbà olóògbé lọ́sàn-án olóògbé láàárọ̀ olóògbé lóru olóògbé ní ìgbàkigbà kò sọ tó lè dá dúró ó ń bọ̀ àgbẹ̀ ẹ̀mí ẹ̀ kí ilẹ̀ wá fẹ́ kó ká a mọ́ wọ́n lè fẹ́ kó ká ìkílẹ̀ fẹ́ kó ká kí a fẹ́ sọ lẹ́kẹ́lẹ́ ìbá fẹ́ wá gbà kí ni tá a gbára ìwà ṣe kí ni àwọn mélòó ni ó jèrè ọkàn ẹ̀ àwọn mélòó ẹni mélòó sọ pé ní ìjọ tó ń lọ yìí ó bóun ṣe mú gbó ibẹ̀ lòun ti fi gbólẹ̀ bóun ṣe mú sìgá ibẹ̀ lòun ti fi sìgá lẹ̀ bóun ṣe ń ṣe àgbèrè ibẹ̀ lòun ti fi àgbèrè lẹ̀ bóun ṣe ń jalè ibẹ̀ lòun ti fi jalè bóun ṣe ń wá ìwàkúwà káàkiri ibẹ̀ lòun ti filẹ̀ torí pé wọ́n jẹ ọkàn ẹ̀mí ìlànà láti jèrè ọkàn ẹ̀ gbogbo church most of churches not everybody o not every church most of churches wọ́n ní owó ọrọ̀ ajé ni they after life àwọn ọmọ ìjọ pé ẹ sọ̀rọ̀ ìjọba òun fún ọ̀bọ̀ tẹ́lẹ̀ gbogbo ìjọ lónìí lọ́pọ̀lọpọ̀ wá ní àwọn ẹ máa gbọ́ fáwọn èèyàn máa sọ ta pé business ni Johnson àwọn òrèdí àti lọ́tọ́ọ̀chì kankan mọ́ ẹlòmíì gbọ́ sọ pé tó lè dé gan pé àwọn máa fi nílé àwọn ṣe ṣọ́ọ̀ṣì Ọlọ́run kò sí tẹ́lẹ̀ òkè gbàdúrà níbi tí àwọn èèyàn gan tí wọ́n ti wá sọ ìjọ lẹ́nu dé pé owó ni ẹlòmíì ò lówó láti lọ ṣọ́ọ̀ṣì ẹ wo bí táyé dé nìsín kò sówó ń ta kò sí ìkankan kí wọ́n ti wá fi ara lọ sí ṣọ́ọ̀ṣì ó tún wá dé ṣọ́ọ̀ṣì tán ó tún wá gbé bùkátà yìí pé kò sí ilẹ̀ ẹ̀rọ wáyà ẹ̀sọ́ ti pé káwọn èèyàn lọ ṣọ́ọ̀ṣì ní wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì á pé wàhálà ṣọ́ọ̀ṣì ti pẹ̀lú kò sówó kò sí nǹkan kan lómi ìbànújẹ́ ló fi lọ ṣọ́ọ̀ṣì torí èmi wọ́n pè ní irú nǹkan tó ń pè ní jọlọ́run ni pé onírìbò ní jẹ́ ó gbọ́dọ̀ máa di aláyọ̀ ẹni tí ó ní ó gbọ́dọ̀ gbàdúrà kí ṣe kí ni òkè àmì ìfarahàn tó ní nǹkan tó ní mọ́tò tó ń pè ní ìjọ nìyẹn ìjọ náà kì í di ẹrù wọlé àwọn ènìyàn lórí nǹkan tí wọ́n pè ní ìjọ ni pé ó ní ká lọ jọ́sìn kí á yí ayé àwọn ènìyàn padà ká jèrè ọkàn àwọn ènìyàn ohun tí Ọlọ́run sọ nínú ìjọ nìyẹn kò ní pé kí á gbé bùkátà àbí ká sọ ìjọ ká sọ di business ẹ wá ọ̀rẹ́ta wà ẹ̀ ẹ̀mọ̀ kọ́tọ́ Ọlọ́run sọ ni ó sọ ó ní ìdájọ́ òun ló bẹ̀rẹ̀ láti inú ìjọ. pépè ìdájọ́ bẹ́ẹ̀ ni kí ni ìdí tọ́lọ́run fi sọ wípé tí ìdájọ́ òun bá máa bẹ̀rẹ̀ láti inú ìjọ ló ti máa bẹ̀rẹ̀. nítorí pé Ọlọ́run sọ pé òun fi àwọn ènìyàn òṣìṣẹ́ àwọn tí wọ́n jẹ́ èèyàn Ọlọ́run òun fi wọ́n wí wọ́n wá sáyé láti lè wá yí ayé padà ni láti lè yí ọkàn àwọn èèyàn padà ó lóun ò dá àwọn ènìyàn ó lóun ò dá wa lásán ẹni tó bá pè ní wòlíì kò dá lásán ẹni tó jẹ́ pásọ̀ lẹ́nu náà ò dá lásán ẹni tí Ọlọ́run sọ pé ilé ayé tó ń lọ yìí o tí mo fẹ́ lù ẹ̀ fún ni pé kó lọ ṣiṣẹ́ Olúwa kò ní kó fi ṣe jìbìtì kò ní kó fi ṣe 419 kò ní kó fi kọ́ ọ̀jọ́ kò ní kó fi wọ́rọ̀ ayé ó ní lọ yí ayé o lọ yí ayé àwọn ènìyàn padà kí wọ́n mọ̀ wọn kí wọ́n fẹ́ pé lọ kí wọ́n mọ̀ wọn Ọlọ́run kí wọ́n mọ̀ mí ní Ọlọ́run kí wọ́n ní ìbẹ̀rù èmi Ọlọ́run wọ́n ṣèfẹ́ èmi Ọlọ́run ni kò ní pé kí àwọn tá a bí ṣiṣẹ́ kò ní ká kọ́rọ̀ jọ ó ní orí ọ̀fẹ́ Ọlọ́run ni àwọn tó máa ń ṣiṣẹ́ máa ń jẹ ló jẹ́ pé Ọlọ́run sọ pé ìdájọ́ òun á bẹ̀rẹ̀ láti inú ìjọ nílẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ìdájọ́ Ọlọ́run ti dé ìgbìlẹ̀ Ọlọ́run ti dé ẹni tó bá ń rí ìran tó ń rí arúgbó ọjọ́ rìn kiri ó ń bínú sí ìjọ ìjọlúwa gan tó bá múra ìjọlúwa tó náà máa ti pa kékeré kì í ṣe pé àbí sọ̀rọ̀ gbogbo ènìyàn ló mọ̀ ẹni tó bá ń dé tó ń rí future tó ń rí nǹkan kan á rí pé Ọlọ́run arúgbó rìn kiri pé Ọlọ́run sọ pé òun ti dé ìdájọ́ òun ti bẹ̀rẹ̀ ní ìjọ tí ìjọba àwọn ìjọ tí wọ́n bá ṣe ti Kristi tí wọ́n tẹ̀lé òfin ẹ̀ tí wọ́n ṣe tó fẹ́ ó rẹ́dí àti tìpa láti dáwọ́rọ́ àdúgbò Ọlọ́run kò fi àmì gbà wá. Ọlọ́run á fi Ọlọ́run ọba olóore ọ̀fẹ́ á kúkú ṣe kí ni á fi àánú rẹ̀ gbà wá nítorí pé a ò mọ̀ ṣe Ọlọ́run náà ni ọba tí ó mọ̀ ṣe ẹ̀mí ìfarabalẹ̀ ẹ̀mí tá máa fi jọ́sìn fún Ọlọ́run á gbé wọ gbogbo wa ní agbára Ọlọ́run. A kí yín ẹ ṣé púpọ̀ bí ẹ ṣe ń là wá lọ́yẹ̀ bí ẹ ṣe ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni bí ẹ ṣe ń fi ọ̀rọ̀ Ọlọ́run là wá lọ́yẹ̀. Tí a bá ní ká wo ìta tá a wà nísìnyí ní orí ìjọ
mo wá fẹ́ béèrè kan ní ọ̀rọ̀ ìjọ yẹn pé ǹjẹ́ ó yẹ kí ìjọ Ọlọ́run máa ṣàánú àti pé irú àánú wo ló yẹ kí ìjọ Ọlọ́run máa ṣe. ẹ ṣé olóòtú, ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa ṣàánú nítorí pé mo sọ fún ilé kan pé màláìkà mẹ́ta ló ń bá ìjọ ṣiṣẹ́. mo ní màláìkà ajagun ṣẹ́gun akọ wá ṣẹ́gun fún wa, lẹ́yìn ẹ̀ màláìkà láàánú ṣe kí ni o á dé á ṣàánú fún wa, ẹlẹ́ẹ̀kẹta alátìlẹ́yìn á ṣe kí ni o á wọlé. ṣé wàá rí màláìkà mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹlẹ́ẹ̀kejì yẹn láàánú ni àánú gbọ́dọ̀ ẹni tí ìjọ tó bá ti dé pé Ọlọ́run ti gbé lọ́wọ́ sókè tí wọ́n ti wà òkè ṣé ìpá àwọn ìjọpọ̀ àti ìpá wọn ti gbé lọ́wọ́ sókè lónìí tí wọ́n ti ní tí wọ́n ti rí jẹ tí wọ́n ti rí ni wọ́n gbọ́dọ̀ máa ṣàánú. màláìkà láàánú yẹn á máa tì wọ́n lẹ́yìn tó bá ti wà jẹ́ pé bí àwọn èèyàn bí àwọn nǹkan ṣẹlẹ̀ bí abúlé fẹ́ máa ṣẹlẹ̀ Ọlọ́run á wo àánú yẹn á dẹ̀ máa fi gbà wọ́n. Ọlọ́run máa ń fi àánú gbà yẹn ẹ lọ bẹ́ẹ̀ wà ní Proverb. Ẹni tó bá ń ṣe àánú Ọlọ́run máa ń fi àánú kóyàn yọ, tó bá ń ṣe àánú máa ń kóyàn yọ ní gbogbo ọ̀nà ẹ lọ bẹ́ẹ̀. So wọ́n gbọ́dọ̀ máa ṣe àánú, àwọn olówó gbọ́dọ̀ máa ṣàánú fún o, àwọn ni oníbùnújẹ́ ọkàn, àwọn opó, àwọn ọmọ aláìní, ṣé ń gbọ́? Àwọn ọmọ aláìní, àwọn tẹ́bi ń pa, àwọn tó kù díẹ̀ káàtó fún, àwọn tẹ́ ẹ̀ mọ̀ pé nínú ìjọ yẹn tẹ́ ẹ̀ farabalẹ̀ pé àwọn eléyìí rà pé wọ́n kù díẹ̀ káàtó, wọ́n wà àánú tó ti yé yín. Àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ máa ṣàánú, ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa ṣe àánú. Ṣé ní tí ìjọ Ọlọ́run bá ń ṣe àánú ẹlẹ́wọ̀n ìjọ yẹn títí ìjọ yẹn kì í run, bẹ́ẹ̀ ni màláìkà kì í fi wọ́n sílẹ̀ torí pé màláìkà lánàá máa ń tì wọ́n lẹ́yìn ní pé àánú tí wọ́n ń ṣe lásán àánú yẹn lásán ó ti dúró fún gbogbo ìṣẹ́gun, wọ́n máa kó wọn yọ ni. So ìjọ Ọlọ́run tó bá ti wà òkè tó ti rí jẹ wọ́n gbọ́dọ̀ máa ṣe àánú. Àánú yẹn tí wàá dúró tó bá lọ́run tó pé wọ́n rí jáde díẹ̀ nínú ìjọ wọn á pè wọ́n pé a fẹ́ ṣàánú ìwọ tó bá ní owó àpò rice, ìwọ tó bá ní owó òróró, ẹ̀yin tó bá ní owó a fẹ́ ṣàánú. Wọ́n máa sọ fáwọn tó kù díẹ̀ káàtó fún nínú church á ṣe kí ni o láti máa fi láti wọ́n pé ẹ̀jọ̀ àfẹ́ máa á sì lè máa fi ràn wọ́n lọ́wọ́. Tó bá ti ń ṣe léyìí ìjọ ẹgbẹ́ máa ní àlàáfíà, wọ́n máa ní fọkànbalẹ̀, ìjọ máa ń ṣàánú o, Ọlọ́run dẹ̀ máa ń fi àánú gbàjọ ẹlẹ́wọ̀n gbàǹgbẹ́ tó bá ń ṣe àánú lẹ́nu ẹ lọ béèrè wọn kì í ní problem. Màláìkà ó máa ń tì wọ́n lẹ́yìn gan, wọn kì í ní ìkọsẹ̀ torí àánú tẹ̀ ń wò yẹn Ọlọ́run gan sọ ẹni tó bá ń ṣàánú máa rà nígbà àánú tẹ̀ ń wò yẹn ó ṣe pàtàkì o, ìjọ Ọlọ́run ṣe àánú ó gbọ́dọ̀ máa ṣàánú. Ọlọ́run á ṣíjú àánú ẹ̀ wo gbogbo wa, káwa náà ká má dẹ̀ gbàgbé láti máa ṣe àánú fáwọn tí a bá rí i pé a lè ṣe àánú fún. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè eléyìí, kí ni àwọn nǹkan tí ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa ṣe láti fi rí ojú rere Olúwa nígbà gbogbo? In fact nǹkan tí ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa ṣe ni pé kí wọ́n tẹ̀lé òfin Ọlọ́run, kí wọ́n pa òfin Ọlọ́run mọ́. Nǹkan tí ó bá ti Ọlọ́run mu ni kó máa ṣe, nǹkan tí Ọlọ́run bá fẹ́ ni kó máa ṣe, kó máa ṣe nǹkan tí Ọlọ́run fẹ́. Tí Ọlọ́run bá sọ fún wọn pé nǹkan báyìí ni kẹ́ ẹ ṣe, kó máa fi agbárí orí gbé nǹkan tí Ọlọ́run sọ kó fi gbé kalẹ̀. Nǹkan tí Ọlọ́run bá sọ pé nǹkan báyìí ò ní kẹ́ ẹ ṣe, nǹkan kó tẹ̀lé òfin Ọlọ́run, kó pa òfin Ọlọ́run mọ́. Ṣé ó yé yín? Kí ìjọ Ọlọ́run dẹ̀ máa ṣàánú, kí ìjọ Ọlọ́run try láti máa wàásù àwọn ohun tí ó lè mú kí àwọn ọmọ ìjọba kó máa bẹ̀rù Ọlọ́run gbogbo, kí wọ́n mọ̀ pé Ọlọ́run tó dé ayé torí pé láì sí ìbẹ̀rù Ọlọ́run kò sí nǹkan kan o. Ẹni tó bá lọ ṣọ́ọ̀ṣì tí ò ní bẹ̀rù Ọlọ́run, èmi ò ní rí pé lọ ṣọ́ọ̀ṣì òun lọ ṣọ́ọ̀ṣì ò ní bẹ̀rù Ọlọ́run, òun lọ ṣọ́ọ̀ṣì ó sì mú gbó, òun lọ ṣọ́ọ̀ṣì ó sì mú sìgá, òun lọ ṣọ́ọ̀ṣì ó sì ń ṣàgbèrè, òun lọ ṣọ́ọ̀ṣì ó sì ń wá àwọn wákíwà, ó dẹ̀ náà lọ ṣọ́ọ̀ṣì tí ẹni yẹn lè wá jèrè ọkàn gan pàtó lẹ́yìn lọ ṣọ́ọ̀ṣì nígbà pé ẹ sọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run fún ẹ sọ̀rọ̀ ìjọba ọ̀run, ẹ sọ̀rọ̀ ọjọ́ ìkú ẹ̀gbẹ̀yìn, ẹ sọ̀rọ̀ pé ìkú làgbẹ̀ ń gbogbo wa, ẹ sọ̀rọ̀ pé láyé ilé asán, ẹ sọ̀rọ̀ bíbélì, ẹ ka bíbélì dojú ìmọ̀ òótọ́, ẹ sọ wá ní kí Ọlọ́run má bínú, Ọlọ́run bínú gan o lásìkò tá a wà tíjọ Ọlọ́run bá múra lótù tíjọ Ọlọ́run bá múra ẹsẹ̀ wọn mì torí pé alúgbó ọjọ́ yìí ní kiri ni pé òun lẹ́dì onídàájọ́ òun ti dé ní olóhùn sọ pé máa bẹ̀rẹ̀ níjọ ó dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. Àfi kí ìjọ Ọlọ́run kọ́ lọ ṣe kí ni o kọ́ lọ kíyè sára nítorí pé àwọn ọmọ ìjọ gan wọn ò lè dé àti lọ ṣọ́ọ̀ṣì lọ. Tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ lèmi á ní ṣọ́ọ̀ṣì wo ní wọn lọ ṣọ́ọ̀ṣì o yàrá gbọ́dọ̀ kéré tẹ̀ ṣọ́ọ̀ṣì ọ̀bá gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì jáde ṣọ́ọ̀ṣì tó lápọn lápọn náà ni àwọn gbogbo àní wọn ṣe ọ̀nì bẹ̀rù oríṣiríṣi sọkúsọ. Ẹ ṣé gan ìyá wa, ṣáájú kí a tó máa lọ àwọn fọ́nrán kan jáwọn ìmọ̀ lórí ẹ̀rọ ayélujára, àwọn ò ní dárúkọ òjíṣẹ́ tí àwọn ò ní dárúkọ pásítọ̀ yẹn, àdẹ̀ ní dárúkọ pásítọ̀ tí àwọn ò ní dárúkọ ẹnìkankan, àmọ́ gbogbo wa náà la rí fọ́nrán yẹn ní orí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run màmí,
kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín wo lẹ lè ìwàásù wo lẹ lè ṣe fáwọn wòlíì tó máa wá sórí social media láti wá sọ̀rọ̀ wòlíì ẹgbẹ́ wọn láì dá látàrí pé ọfẹ́ ràn ta ọfẹ́ jẹ́ káwọn èèyàn rí àwọn ọ̀rọ̀ Ọlọ́run wo lẹ ní láti sọ fún àwọn wòlíì tí wọ́n ń ṣe yẹn mà. Ọlọ́run tí mo ní fún wọn pé Bible gan sọ ó wà nínú Isaiah 33 ó ní ègbé ni fún ìwà banijẹ́ tó ń banijẹ́ níjẹ́ tó bá dẹ́kun àti bá tèèyàn jẹ́ wọ́n máa bá tiẹ̀ jẹ́ o ó wà ní Isaiah 33 ó ò lè bá tọ́mọlàkejì jẹ́ kó lọ́ máa bá tiẹ̀ jẹ́ o ó ò lè torí pé kíṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ tàn kó wá ní fẹ́ bá tọ́mọlàkejì jẹ́ wọlé ti gbọ́ Ọlọ́run kórìíra ìbátanijẹ́ ìlara àbòsí àgàbàǹgebè ọ̀tẹ̀ ìbínú jẹ́ǹdọ́ ìbínú ìkórìíra ìgbéraga èyí lótótótótó Ọlọ́run kò rẹ̀ nínú àjò tó bá ti ń ṣe tó bá ti lè filẹ̀ ó kì í ṣe ní Ọlọ́run so gbogbo tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó ní láti lọ filẹ̀ o torí pé tó bá ní pé o fẹ́ nítorí pé kí tiẹ̀ bá dáa tó bá ti yàn jẹ́ olùgbà ti tẹ̀yẹ ní oníbàjẹ́ tó Ọlọ́run kórìíra oníbàjẹ́ ènìyàn ó ti yé yín àgbọ̀dọ̀ máa tó pé àgbọ̀dọ̀ máa bá ti ra wa jẹ́ lórí nǹkan tó dáyé ká máa bára tara jẹ́ torí pé kí tiẹ̀ lè dà rárá Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o ò fẹ́ tó gbọ́n tó bá ń ṣe nǹkan yìí kí wọ́n lọ fi sílẹ̀ kí ìmọ̀lẹ̀ tí wọ́n náà kò lè tọ̀rọ̀ fàráyé rí wọ́n bá tìyàn jẹ́ torí kí tiẹ̀ bá dáa kí tó bá tìyàn jẹ́ kó padà wọ̀n pé Ọlọ́run máa bá tìyàn náà jẹ́ ni tó wà nínú Isaiah 33 ẹlẹ́kọ́ lọ́ọ̀kà ẹgbẹ́ ni fún wọn ẹ má bá ẹnìkan jẹ́ kí tiẹ̀ lè dáa so ẹ jẹ́ ká fi sílẹ̀ ìbátẹni jẹ́ kì í kò ṣe nǹkan gidi. èyí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo wòlíì tí wọ́n ń wò wá lẹ́nu because ọ̀rọ̀ Ọlọ́run dàbí pọ̀tọ̀pọ̀tọ̀ ta nà mọ́ inú ẹrọ̀fọ̀ ni ẹnikẹ́ni tí ọ̀rọ̀ náà bá ta bá kó lọ ṣe kí ni kó lọ túnbẹ̀ ṣe àwa ò dárúkọ ẹnì kankan bẹ́ẹ̀ dẹ̀ ni àwa ò wá láti wá kọ̀ǹdẹ̀mù èèyàn kankan ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni à ṣe kí ni òun ni à ń bára wa sọ torí pé kí ni iṣẹ́ rẹ̀ òun làwa wá jẹ́ máàmí ẹ bá mi bá wọn ráyè sọ. ṣé ẹ rí nǹkan ẹ má bínú ká tó béèrè lótú ṣé ẹ rí àwọn kankan wà tí kò yí àwa tá a dá ìjọlẹ̀ àwa fáńdà tá a dálẹ̀ àwa àgbà ṣé ẹ rí tí a bá dá ìjọlẹ̀ a gbọ́dọ̀ máa kíyèsára ṣé ẹ rí àwọn èèyàn kan wà tí Ọlọ́run fẹ́ lò nínú ìjọ tí a gbà wọn láyè láti jẹ́ kí wọ́n ṣe ìrànṣẹ́ pẹ̀lú wa ṣé ẹ rí ìjọ Ọlọ́run máa ń gbé àwọn màláíkà wọlé láti jẹ́ kí iṣẹ́ ìrànṣẹ́ ó papọ̀ ni ẹlòmíì lè ní ẹ̀bùn akọrin lákọrin lọ́tọ̀ Ọlọ́run fún ní ẹ̀bùn báwo ló ṣe fẹ́ rí ẹ̀bùn yẹn gangan lò nínú ìjọ yẹn ẹlẹ́kìnní nìyẹn èèyàn tó jẹ́ èèyàn tó Ọlọ́run fún ní ẹ̀bùn láti ṣe wàásù tó ní ẹ̀bùn láti ṣe wàásù tó yẹ pé Ọlọ́run ti mú látòjú ọ̀run pé wàásù yẹn ni wọ́n máa ṣe ayé máa fi mọ̀ báwo ló ṣe fẹ́ gbà láyè láti máa ṣe gangan nínú ìjọ ẹni tó jẹ́ wòlíì tó máa fẹ́ sọ pé kó máa tú kó máa dè ó ti yé yín báwo ni àwọn ó ṣe fẹ́ gbà láyè àwọn tó jẹ́ bí àwọn àgbàpẹpẹ tí wọ́n yẹ kó máa ṣe wàásù báwo la ṣe fẹ́ gbọ̀n láyè gan láti ṣe máa ṣe wàásù kí gbogbo àwọn nǹkan yìí ó máa ń fa kí ìjọ Ọlọ́run kó máa tún gbà mí náà nítorí pé àwọn nǹkan wà fẹ́ pé Ọlọ́run fẹ́ gbé wọn nínú ìjọ láti ti ìjọ lẹ́yìn ni ṣùgbọ́n báwo la ṣe fẹ́ gba àwọn tó ní ẹ̀bùn láyè gangan nínú ìjọ nítorí pé ẹ̀bùn táwọn wò yìí kò ṣe pamọ́ra gẹ́gẹ́ bá a sọ pé aṣọ nípa tálẹ́ǹtì gbà kan ṣé ẹ̀jẹ̀ ẹ̀bùn táwọn wò yìí Ọlọ́run máa ń rán àwọn èèyàn ní láti ṣe pé láti ṣiṣẹ́ papọ̀ nínú ìjọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí àwa la ní ilẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo kí wọ́n rógo lò nínú ìjọ ló jẹ́ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo wọ́n máa ń lọ ta lọ gbogbo wọn ni àwọn pé torí pé nínú ìjọ táwọn wà wọn ò fáwọn láyè láti lo ògo wọ́n bá lọ títà wọ́n máa lọ lò wọ́n máa rí wọn láti máa lò ṣé ìjọ tẹ̀ ń wò yẹn Ọlọ́run máa ń rán àwọn èèyàn wá síbẹ̀ ni pé ìwọ ṣé tó fẹ́ lọ ṣe rè ìwọ kò tó fẹ́ lọ ṣe rè ṣé tó wàá gbà ọ́ láyè ló jẹ́ pé ẹ̀bùn tó yẹ kọ́ nínú ìjọ yẹn kí màláìkà yẹn kó fara hàn bẹ́ẹ̀ wọ́n lọ lò níta kí àwọn olóòtú káwọn àgbà wa kí wọ́n lọ ṣe àyípadà kí wọ́n lọ lórí àwọn nǹkan yìí nítorí pé kí wọ́n máa kíyèsí pé kí ló fà tó pé àwọn ọmọ tí wọ́n lọ́wọ́ fún lẹ́bùn ṣe máa ń wá sínú ìjọ Ọlọ́run nídìí tí wọ́n wá sínú ìjọ pé láti lè wá tí wọ́n lẹ́yìn ní o kí wọ́n ṣàtúnṣe lórí nǹkan yìí Ọlọ́run ò fún ẹnì kankan lẹ́bùn lásán ó fún wọn láti lè wá jẹ́ kí wọ́n jẹ́ nǹkan kan láti ṣe nǹkan kan nínú ìjọ yẹn ni ó máa ń fà náà kí Ọlọ́run máa bínú gbà mí sí ìjọ Ọlọ́run torí pé wọn ò fún àwọn tó tọ́nà fẹ́ lò wọ́n fún wọn láyè láti lò àwọn á lọ lò níta. mo rò pé ìwúlò ọ̀rọ̀ tẹ́ sọ yìí àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ ẹ̀kọ́ tó pọ̀ ni nítorí pé tá bá ń gbé ká wo ayé òde òní ilé ìjọsìn tó bá tẹ̀ fàyè gba youth láti wá show talent tó ní àárí pé automatically ilé ìjọsìn yẹn gan á máa ṣe kí ni a máa gbòòrò sí a máa gbòòrò sí ẹgbẹ́ ìfẹ́t ṣùgbọ́n ilé ìjọsìn tó bá wá járí pé àwọn ọkọ̀ ń ṣe àwọn ọmọ ń jẹ́ ìjọ àwọn ọmọ ń jẹ́ sí ẹ téèyàn kan bá ti dé òun ní kíní kan máa ṣe kíni ọ máa da ọwọ́ bọ̀ mọ́lẹ̀ wọ́n á gbà sẹ́yìn
a rí pé at the end of the day náà ìjọ yẹn máa ń padà sí. ohun tó fà á táwọn ẹgbẹ́ lọ́gbọ̀n wọn ta nìyẹn tó fẹ́ pọ́ ọmọ ológo gbọdọ̀ dúró. ó tiẹ̀ ní olórin kan tó tiẹ̀ blow nínú aláṣọ funfun náà ni olórin yẹn wà kí n má dárúkọ kò fún mi lówó polówó ó sọ ńgbà tó blow ní ìjọ òun tí òun ti jáde tó bá fẹ́ pe òun ó lóun máa ń gba 5 million naira tí ó ní dín 1 naira ó nítorí pé ìgbà tóun gbóhùn gbé ògo discover òun gbà yẹn pé òun ní talent ìta ló ti ṣe kí ni ìta ni wọ́n ti mọ òun náà ti gbé bẹ́ẹ̀ ni pé ìta ni wọ́n ti gbé òun tó yẹ kó rí bẹ́ẹ̀. so eléyìí ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ ńlá ni àwọn èèyàn sọ ìjọ kan wọn jáde. ẹ bá mi pe nọ́mbà yín fún àwọn èèyàn fún àwọn ará ilé fún àwọn tó ní ìbéèrè tàbí ìtọ́sọ́nà ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín mà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 090 18 03 56 64. ẹ bá mi pe lẹ́ẹ̀kan sí mà. 090 18 03 56 64. tọ́ fóònù nọ́mbà màmá wa nínú Olúwa òun náà ni ẹ ti gbọ́ yẹn a máa ń sọ fún yín lọ́pọ̀ ìgbà ẹ má pè wọ́n ṣeré o ẹni wọ́n tó mọ̀ pé o ní kankan òjíṣẹ́ Ọlọ́run ò ṣe mú ṣeré o ewu ńlá ń bẹ ń bẹ o ẹ ká gbọ́ àdúrà lẹ́nu màmá wa ká máa fi lè ká máa fi ṣe kíni ká máa fi dágbére fún ara wa. Jehovah mímọ́ Jésù Kristi mímọ́ Michael mímọ́ bàbá wa àti Ọlọ́run wa kábíyèsí bàbá Ọlọ́run kan ṣoṣo tó dá ayé àti ọ̀run Ọlọ́run tí ó pè méjì arúgbó ọjọ́ ọba tó ń gbàdúrà ọba tó ń ṣẹ́gun àkọ́kọ́ àdúrà mi mo gbà fún gbogbo ìjọ lónìí gbogbo ìjọ tó ti dáwóró Olúwa Ọlọ́run mi bá mi fi àánú gbà wọ́n. wọ́n ṣetán láti ṣèfẹ́ o àwọn tí Ọlọ́run tó ń bínú sí lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ kó wọ́n dàbí pé àdúrà kò gbà mọ́ nínú ìjọ yẹn wọ́n dàbí pé ìjọ yẹn ti di ahoro wọ́n dàbí pé gbogbo àwọn ọmọdé wà pé ibi táwọn ń wá yìí àdúrà fẹ́ gbà wọ́n tó wọ́n ti lọ Ọlọ́run ọba wá wo pé aláàánú ni ẹ́ ó sọ ní ọba aláàánú ni ẹ́ Olúwa wá fi àánú lọ fi gba ìjọ yẹn lọ fi gba ìjọ yẹn àwa táwa ń sílẹ̀ yìí náà àwa náà wá ń bẹ̀bẹ̀ gbogbo ohun tó lè kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ ayé wa tí a fi pa òfin ẹ mọ́ tí a fi mọ̀ pé ìwọ Ọlọ́run kó dáríjì wá Ọlọ́run kó dáríjì wá ẹ̀mí tíyàn fi ń sìn tíyàn fi ń sìn tí kì í fi ń yẹsẹ̀ ẹ̀mí tíyàn fi ń sìn tí kì í fi ní rẹ̀wẹ̀sí ẹ̀mí tíyàn fi ń sìn tí kì í mọ̀ pé Ọlọ́run tó dá ayé àti ọ̀run tá a fi ń bẹ̀rù Olúwa kó gbé sí wa lọ́kàn Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù tó àbọ̀rọ̀ ó tó fọmọlúàbí tó bá dé inú ẹ̀ ó yẹ kí ó ṣe kí ni ó yẹ kó dòdìndì pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá fọmọ ẹ̀rọ̀fọ̀ ẹni tó bá ta mọ́ kó tún ṣe o kó ṣe kí ni kó tún ṣe Ọlọ́run á sì máa ràn wá lọ́wọ́ tó Bayo Black lórúkọ tèmi mo sọ ìmúdúró náà ó tún díjọ́ mi ọjọ́ rẹ̀.